ó dẹ̀ sọ pé ó tilẹ̀kùn mọ́ ní oṣù so wàá kọ̀ jókòó. ṣé bí Yorùbá sọ̀rọ̀ wọ́n ní taba mọ́pọ̀lọ́ tí ò bá jọ kọ̀ǹkọ̀ á sọ ọ́ lẹ́nu. á sọ ọ́ lẹ́nu. ṣé orí náà méjì tẹ gbé wá yẹn ìkan ló wúlò nù ẹ ṣé orí kejì rẹ̀ tí n bá ní tàn yín àwọn tí wọ́n ti lò wọ́n lé 50. bẹ́ẹ̀ ni sọ fún mi. wọ́n wọ́n wá ní ọ̀ǹtún yìí tẹ́ ẹ bá ti fi gbàgbọ́ gbà tẹ́ ẹ dẹ̀ lò bó ṣe yẹ kẹ́ ẹ fún Ṣọlá mu kẹ́ ẹ fi wẹ̀ fún pẹ̀lú òpó Ọlọ́run bá àríyọ̀. Ọlọ́run wá ṣíjú àánú ẹ̀ wò mí má jẹ́ kí ọmọ má jẹ́ fojú sunkún ọmọ kan tó kú ní ọlọ́jọ́. ìyá ń jẹ́ wọ́n ìgbàgbé fún àwọn wọṣẹ́ tí o post-corner ni o. ìgbàgbé bébí ò ní stájọ́ small but mighty ni o. ayé anamọ́náyé ànàgbàlagbà tárápìrì ayé ńlọkùn ènìyàn lọ sá. ọ̀rọ̀ tó tẹ̀ wá sọ tó dùn mí jù ni pé táyọ̀ bá pé mi kí n gbọ̀rún lọ. ṣé lámọ̀ràn tí màá gbà yín ni wípé ẹ jẹ́ ká gbégbèsè lórí ọ̀rọ̀ ọmọ yẹn bóyá ká tẹ̀sẹ̀ lébi. ṣọ́tọ̀ ṣó ni mo ṣe finish life mi ṣọ́tọ̀ ó dùn ló dé ṣó bá mi jìyàwó bá mi jẹ́ everything. What's going on here? Kí ló ń ṣẹlẹ̀ níbí? Kí ló ṣojú tiẹ̀? O ṣe wá rí báyìí. And who are you? I'm the manager of this hotel. ìwọ ló ń have all sort of clearism àbí. okay my friend. No ìyẹn ni kẹ́ ẹ má sọ. ṣé láwọn boys wọ́n ń ṣiṣẹ́ fún wa ń bì báyìí ni gbogbo wọn náà níṣẹ́ tó ń ṣe. ẹ ṣe ni àṣírí o tó bá bọ́ síta tó bá rí yín kó kọ́kọ́ sáré padà sínú ilé pé eléyìí ò ṣe jírí. tí wọ́n ní kí wọ́n rúbọ nítorí ayé ìrọ̀rùn òdìmọ̀dìmọ̀ rere wá lọ dìmọ̀ fún kú kó o dìmọ̀ fárùn òṣìnàṣìnà rere. ìfẹ́ kò fi ẹ̀kọ́ jọra toró ti pé ṣoṣo ó dùnà kórìíjà ṣoṣo. Bí ara rẹ. Ẹni wo ọwọ́ ọwọ́ dúdú tí ń bọ̀. Wọ́n ẹgbẹ́. Ojú ẹwà ojú bẹ̀gbẹ́. Àtòkè àti gbogbo sẹ́ni lè dúró. Igi dánukú padà ní àgbàjì pẹ̀lú ọ̀nà. Ẹlẹ́kọ̀ọ́ olùwọ́ ìyàwó kì í mọ̀. Ọdún kíkí bí ó. Ẹ̀sùn lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ọmọ mẹ́kúnlá yé dá. Sinimá ìgbóná rìtìrì tí ó kọjá àpẹẹrẹ yìí. Kẹ́mi ó dìde lórí àwọn pèrè bàbá. Alayandere Asalatu Lẹ́kọ̀ọ́ Látúnjí Oyosare Abdulrahman Ayọ̀mídé Adéníyì Kamiru Adéyínká Arinaja Ọlákúnlé Àfọwàgbẹ́lá Mbẹ́bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá rẹ̀ ní mọ́lẹ̀ kámọ́ yẹn àmójúlẹ̀ àpẹ̀wé ẹ̀kẹ́lẹ̀. Ọ̀ṣun rẹwà Ọ̀ṣun o omi o ẹ̀dán o ẹ̀rí o àgbà o. àpàyàwó rẹ̀ tóyúntóyún ẹgbọ́kọ rẹ̀ náà. sinimá ti tún Ọ̀ṣun rẹwà wọ́n fojú domi omi pa wọn lórí kún wọn nínú gbé wọn náà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ wọ́n bí ní omi wọn kún ní wọn tà sí àgẹ̀rẹ̀ bó ṣe ń kúrò náà tó tó pátápátá ń kúrò ọ̀gbẹ́lẹ̀. Ọ̀ṣun rẹwà. ó kọ́ tó pẹ́ra rẹ̀. ẹ gbà ọgbọ́dọ̀ wá sínú jẹun. ìtọ́jú wà nílẹ̀ fáwọn ó dùn ní àṣọrò sọ bí ọ̀rọ̀ nínú ọ̀kan tó bàjẹ́ inú gbígbé yàrá oníkẹ́yìn kúrò sílẹ̀ dábàtà sinimá ńláta wíìlì yìí Ọ̀ṣun rẹwà dàkọ́lé ẹ̀ àwọn tọ́sùnmí ó gbóná jẹjẹ kọ́mẹ́rẹ́ aládá jẹnẹjẹnẹ bó lẹ̀ yàtọ̀. ìṣẹ́jú márùn-ún báyìí ó yẹ kó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. ẹ̀lọ́ daddy má lọ ẹ̀lọ́. pé kò ní pé kẹ̀ because daddy G. máa gbówó bọ̀ nílé. mi ìgbàṣẹ́ méjì o mi máa ń jiyàn gbé ni normal mi máa pààyàn tí bá pààyàn mi tún ní drop òkú. ọ̀rọ̀ àpótá yẹn máa ń kọ́ dàbọ̀ bò yín. ẹ má kí n yín fi o. It's a movie written and produced by Ayọ̀mídé Ọ̀nàlápọ̀ Ọmọológo, directed by Ọlọ́yẹ̀dé Saheed Simbọ́nà Ẹ̀yọ́nú one, dedicated to Létolúwa Tóyìn Àjọkẹ́ Ọ̀ṣunrẹwà, starring Sunday Jàkó, Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá, Ayọ̀mídé Ọ̀nàlápọ̀ Ọmọológo, Ládé Fọlárin, Fẹ́ràn Mọ́yálọ́wọ́, Ìdòwú Adénẹ́kàn, Tósìn Àyẹ̀ní Legend, Káyọ̀dé Akíndínà Mr. Paragon, Ọmọwùmí Omíníyì, Ọláyẹmí Jímọ̀ Ẹ̀yẹ̀múkẹ́, Àfọ̀pẹ́lá Mbẹ́bẹ́, Rúgọ́kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìràwọ̀ ìmọ́lẹ̀ kakọ̀sí ló pákéjì ẹ̀. Sinimá titun Ọ̀ṣunrẹwà, action packed movie ní suspense ní èyí gbogbo ó ti jáde sórí YouTube báyìí àwọn ẹ̀tún rẹ̀ gbà bẹ́ẹ̀.
ọmọ mi àbọ̀ ọmọ mi. ẹ mọ̀ mọ̀ ẹ. ta ló wá mú mi láti ìlú wa. èmi of course. ẹni ẹlẹ́ni ló ń gba kú sán ní kú ni ẹni tí ó gba kú tiẹ̀ kú àti mú àti fi rọ́pò. ṣètìrí nǹkan tí mò ń sọ ọ̀tọ̀ ní nǹkan tẹ̀ sọ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ. ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín mo fẹ́ kẹ́ ẹ ṣe iṣẹ́ fún mi gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ ní ikú Ìṣọ̀lá pátá kó lọ bá ọkọ mi bí tó ń rán lọ. ṣé wàhálà ọmọ tó bẹ́ẹ̀ náà ló jẹ́ kó láàrùn ọpọlọ báyìí. ìgbà táwa ń sọ̀rọ̀ tá à ń kìlọ̀ fún díọ̀tì ẹ̀yin ò support wa láti jẹ́ kó correct rẹ̀. ṣé ìwọ ní bá sọ̀rọ̀ ní àbẹ́ni. I don't like it. Who is that's the way she. àní kí n tiẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ní bá sọ̀rọ̀ mi ní pariwo mọ́ ṣé ọ̀rọ̀ pariwo mọ́. Ọ̀ṣun rẹwà, Ọ̀ṣun o, omi o, ẹ̀dán o, ẹ̀rí o, àgbà o. Ẹ̀pàyàwó rẹ̀ toyúntoyún, ẹ̀pọ̀kọ rẹ̀ náà. Sinimá ti tún Ọ̀ṣun rẹwà, wọ́n fojú domi omi pa wọn lórí kó wọn nínú gbé wọn lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Wọ́n bí ní omi wọn kò ní mọ̀ tàsí àgẹ̀rẹ̀. Bó ṣe ń kúrò náà tó tó pátápátá ń kúrò ọ̀gbẹ́lẹ̀. Ọ̀ṣun rẹwà. ọkọ tó pẹ́ra rẹ̀. ẹ gbà wọ́n gbọ́dọ̀ wá sínú iṣẹ́. Ìtòkè tó wà nílẹ̀ àwọn ó dòun yà sọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀. Níbi òkú kan ti lọ́wọ́ tó bàjẹ́ ìdílé gbẹ̀gì yà lórí oníkẹ́yìn kò ní òṣìlẹ̀ òdà bàtà. Sinimá ńlá ta wílé yìí Ọ̀ṣun rẹwà dàkọ́lé ẹ̀. Báwa tọ́ sún ni ó gbóná jẹjẹ kó náírà aládá jẹnẹjẹnẹ bó lẹ̀ yàtọ̀. Tóbi ìṣẹ́jú márùn-ún báyìí, ó yẹ kó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra. Hello, daddy, má lọ, hello. Pé kò ní pé kẹ̀ because daddy G. Máa gbówó bọ̀ nílé. mi ìgbàṣẹ́ méjì o mi máa jiyàn gbé ni normal mi máa pààyàn tí bá pààyàn mi tún ní drop òkú. ẹ wá kọjá yẹn máa ń kọ́ dàbọ̀ bò yín. ẹ má yẹ kí n rí yín fi o. It's a movie written and produced by Ayọ̀mídé Ọ̀nàọlápọ̀ Ọmọológo, directed by Ọlọ́yàndé Sáyidì Bọ́nà Ẹ̀yọ́nú one, dedicated to Létolúwa tó ní Àjọkẹ́ Ọ̀ṣunrẹwà, starring Sunday Dàpọ̀, Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá, Ayọ̀mídé Ọ̀nàọlápọ̀ Ọmọológo, Ládé Fọlárin, Fẹ́ràn Mọ́yálọ́wọ́, Ìdòwú Adénẹ́kàn, Tósìn Àyẹ̀ní Legend, Káyọ̀dé Akíndínà Mr. Paragon, Ọmọwùmí Omíníyì, Ọláyẹmí Jímọ̀ Ẹ̀yẹ̀mkẹ́, Afọ Ọ̀pẹ́lámbẹ́bẹ́, Rúgọ́kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìràwọ̀ ìmọ́lẹ̀ kakọ̀sí ló pákéjì ẹ̀. Sinimá titun Ọ̀ṣunrẹwà, action packed movie ní suspense ilé ìjìnlẹ̀ ó ti jáde sórí YouTube báyìí. Àwọn ẹ̀tún ìrìn ẹgbà bẹ́ẹ̀. Tó bá ṣẹ́kù sí ṣóun ló máa jọ bẹ́ẹ̀ ló máa dúró jọ bẹ́ẹ̀ robo jọmjọ mọ́. Sobata. Kí ló ṣẹlẹ̀ ó gbàgbé òjò wa dá kiri báyìí. Sobata. Ó ti wà ń lẹ̀ ọ̀ bàtà alẹ́ ẹ̀ tó já. Sobata.
bàtà bàtàlíẹ̀ tó já àwọn máa bẹ́ẹ̀ ràn bàtà tó ti expect pé ó lè rí wọ̀ mọ́ àwọn máa bẹ́ẹ̀ ràn so bàtà bọ́dá kẹjú mo ti dé o so bàtà ojo má fi bẹ̀rù o má fi bẹ̀rù ọlọ́run ọkú ẹ kásán ẹjọ torí ọlọṣẹ ìbámi rí bọbọ tó ń ṣe sọ bàtà tó máa ń bá àwọn èèyàn rán bàtà ládùúgbò yẹn ẹ bá mi rí. o bàbá tó ní bs. àbúrò mi ni ẹ bá mi rí. mo ti rí láàárọ̀ ìbọn àti fẹ́rẹ́ ni mo ti rí o bọ̀kọ̀dẹ̀ ń ṣe àráǹdì ya sáìdì òkè odò mẹ́rin wọn ti ibi bíríìjì yẹn. bíríìjì tó wà níbà ẹ ṣe fún un. má fi bẹ̀rù o má fi bẹ̀rù ọlọ́run má lè. má tún parí ẹ o. ẹ̀gbọ́n má tún parí ẹ o. dídàre. ẹ̀gbọ́n. dídàre. ẹ̀gbọ́n. mo ní sáré wá ṣiṣẹ́ jáde díẹ̀ ni. ibi ló wà látàárọ̀. kí ló ṣẹlẹ̀. kàtí wọ ẹ káàkiri. kí ló ṣẹlẹ̀. kódà ẹ̀gbọ́n sunkún káàkiri ní pé bondéjà àríwá látàárọ̀. sista mi kí ló ṣẹlẹ̀. ṣọ́ọ̀bù ọ̀pọ̀ rẹ̀ mọ́ mi ẹ̀ lọ. ó rẹ̀ mọ́ sí mi. kí wọ́n lẹ́sìn lé mi lóru sí wọn tó ṣe wọ́n. táǹtì ẹ ti ń sunkún káàkiri látàárọ̀ tó ti ń wá ẹ kiri. kí ni nǹkan tó ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi sunkún káàkiri kẹ̀ kí ló ṣẹlẹ̀. ọmọ ìṣe ìkúnlẹ̀ àbíyamọ mọ́mí yìí ṣubú wọn fojú gún nǹkan ojú wọn ti ṣe léṣe gan-an kódà mo ṣe sọ yìí ẹ̀yìn ojú wọn ti bẹ́ẹ̀ yọ̀bọ màámi bẹ́ẹ̀ ni mo fúnlẹ̀ sí nínú àárọ̀ yìí ni màmá mi kú kọ̀kẹ́ mo dá kí ló wá sí bí wàá gbé wọn lọ bá ti rọ́ṣọ̀ lọ sí precious hospital precious hospital kan náà ṣe mo dárò precious ẹ̀gbọ́n precious hospital déjàlé dúró. ẹni tó wá ń bá wọn bàtà ń kọ́ báyìí. hello. lágbára o. sista ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wípé ẹ ti gbé mọ́mí yín wá síbí báyìí ṣe rí n tó affect wọn lójú yẹn ó ti lágbára díẹ̀ bọ̀ bó ṣe lágbára tó yẹ kò sọ wípé kí wọ́n má ríran the only thing kẹ́kọ̀ọ́ ní láti ṣe ni wípé ẹ tètè gbé ìgbésẹ̀ lórí bí a ṣe máa treat ojú yẹn so that kò ní pẹ́ jù so that kò ní affect ojú wọn so tí a bá ti fún wọn ní treatment tán mo ṣe máa ní láti refer yín lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé specialist ni wọ́n tó jẹ́ ojú nìkan ṣe làwọn ń dé pẹ̀lú but ilé tí a sì máa ṣe yìí pẹ̀lú àwọn test tí wọ́n ti diagnose presently ẹ ṣì máa need bóyá bí 78,000 naira. Oh yes. No. ọ̀rọ̀ ẹ̀ lówó lọ́wọ́ kọ́ ló wà nílẹ̀ yìí ìyá yín ni nà ó ẹ máa ní láti mọ bẹ ṣe máa wá owó kàn ni ó ní solution lè fi wà lójú wọn yẹn o kó dé gbọ́dọ̀ pẹ́ jù á láti tètè act fast. Yes. Ìyẹn simple ìyá yín ni but the only way tí mo tún rò pé ẹ lè ṣe tó tún máa easy díẹ̀ òun ni wípé kẹ́ bọ́ sí títì mi báyìí kẹ́ mú taxi kan wá kẹ́ gbé mọ́ mi yín kẹ́ máa gbé wọn lọ ẹ lè gbé wọn lọ síbòmíì ẹ lè gbé wọn lọ lé but the most important thing tẹ́ni láti ṣe ni pé ẹ kàn máa sign undertaking fáwọn àmì wípé ẹ̀yin lẹ sọ wípé ẹ fẹ́ gbé mọ́ mi yín kúrò lọ́dọ̀ wa period. ẹ má wọrí àmọ́ ẹni àtàbúrò mi máa lọ. fine ìyẹn gbogbo lọ̀rọ̀ ẹ̀ ń ṣọmọdé náà wọ́n mi ti gbìyànjú agbára tiwọn ohun tó dẹ̀ ṣẹlẹ̀ yìí kì í ṣe pé nǹkan tí àwọn náà ń rò wípé ó máa ṣẹlẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀yin lẹ máa ní láti sáré sọ́ọ̀tún sósì gẹ́gẹ́ bí ọmọ láti lè tọ́jú òbí yín that is it. ẹ má ìkópẹ́ o it's okay. àti bẹ̀rẹ̀ nǹkan ò le but ẹ̀yin náà ní láti deposit nǹkan kan rárá ṣètì àwọn náà máa ra oògùn a máa ra àwọn oríṣiríṣi àwọn nǹkan tá a máa lò all right okay o ẹ kọ́ lẹ́kọ̀ọ́. yàtí ó lọ ẹ̀ lọ
má fi bẹ̀ mí o lọ́dún parí. Wàhálà sàlámù warahmatullahi wabarakatuh. Kò lè dá náà ni. Ẹ rí ẹ̀yin àfáà mi. Àwọn baba wa ńlẹ̀ Yorùbá wọn á máa pòwe kan. Wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ bí ò bá gbó ẹnìkan yìí bẹ̀. Ọ̀rọ̀ èyí tí mo fẹ́ bá yín sọ lónìí èyí tó ti gbónú ọ̀gẹ̀dẹ̀ ni ó sì di dandan ká bẹ̀. Ẹ rí mo fi Ọlọ́run bá àti ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín gbogbo ohun tẹ́ bá máa ṣe pátá ẹ jẹ́ kó máa jẹ́ lórí Kùránì àti àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àfáàní ẹ̀yin làlú làmú wàrà sátò hàmbìyà yìí àrólé ànábì lajẹ́ lórí èpè ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ á máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa ṣe dáadáa ká sì máa bẹ̀rù ọjọ́ ògbéǹde àlìkíámà torí kò sí nǹkan kan láyé tẹ́ wa wàláhì kò sí kíní kan bẹ́ẹ̀ nìkan bá ní nǹkan kankan bẹ́ẹ̀ ó ń tàn yín ni a sì ti wáyé iná dandan ní ká padà ẹni tí ó bá ti ní padà kò ní wá ni a ti bá ń wá á padà ńjọ́ kan náà ẹ wá dákun ẹ fòótọ́ ọdún ṣe gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹ má máa ronú tẹ́ ẹ bá fẹ́ jẹ ẹ máa ronú tẹ́ ẹ jẹ lẹ́yìn ìwọ ọ̀la àti tẹ́ ẹ jẹ ńjọ́ gbèdé àlìkíámà Al-Qur'ani Karim tá a gbé lọ yìí kò sí fi gbá kan bọ̀ kan nú o àwọn Yorùbá máa ń sọ kinní kan wọn á ní kò sí bí wọn ṣe pérí kinní kan báyìí tí wọn ò ní pérí kòkò tí wọn fi ṣe é ńgbọ́ lọ́n sì ti ní alọ́dọ̀ ayé ọmọ pọ́dọ̀ rẹ̀ nù ọ̀dọ̀ mi ni ọ̀dọ̀ tèmi wọ́n mọ̀ fi pè yín sọ wáyé kí wọ́n máa nà ká àbùkù sí mi látara tìyín nígbà tèmi ọ̀jẹ̀ wọn nà ká àbùkù sẹ́yìn látara tèmi náà ẹ dákun tó yọ lọ́n àtàrà Ọ̀yọ́ ni o àtàrà Ògùn ni o mo fẹ́ ká ṣe sùúrù mi tá a bá dé yìí afa alápẹ̀rẹ̀ wa o dẹ́ẹ̀dẹ́ mi ra ọ bí a ṣe gùn ẹ jẹ́ a ṣe sùúrù o kọ̀tẹ́ bó ti lóhùn ọ̀jẹ̀. Alhaji Ọlọ́run yóò jẹ́ kẹ́ pẹ́ fún wa. Àmín ya Rabbi. Ìmọ̀ àtọ́gbọ́n tẹ́ fi ń kó wa jẹ kò ní fi yín lẹ̀. Àmín kún fún ẹkún. Ṣùgbọ́n Alhaji gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí èmi ò lérò pé àti ọ̀dọ̀ àwa ará Ọ̀ṣun ló ti wá bóyá kẹ́ bá mi béèrè lọ́wọ́ àwọn ará ọ̀hún. Àfàmọ́ ọmọdé kí lè sọ lẹ́nu wọ́n sọ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo nǹkan tí mo yí àfà sọ gbogbo ọlọ́mọbárì ẹ sì wá ń kọjú sí mi ṣé ká sọ pé ọmọ táwọn alábẹ́kúta ni bàbá ń bá wí fa ọlọ́jọ́ kẹ́mi yóò gùn sà. bẹ́ẹ̀ bá ti rí mi lójú ìjókòó tí mo wà yìí ká pẹ́ rí mi lórí ìjókòó yìí ẹ wo ta Al-Qur'ani Karim ti mẹ́lẹ̀ yìí kí tẹ̀ ń pariwo báyìí ọwọ́ à ń ké mọ́ èyí ti jẹ́ láì mọ́ jàjà lẹ̀ ó polówó àgúnmu ni ẹ já ṣe sùúrù fa àtọ́jú àti mú ìwúlò tó gbé sáré mẹ́ ọ̀run táàsọ náà láti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ẹ já ṣe sùúrù afá alápẹ̀rẹ̀ wa èyí ti wá jẹ́ ẹ dákun torí Ọlọ́run ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ o. bàbá wa àlàjá lọ sí gbára gbogbo nǹkan tẹ̀ sọ pátá àti ibi tẹ̀ sọ ní àti ibi tẹ̀ sọ fún un pátápátá ní bàbá wa sà nǹkan kan mo fẹ́ béèrè làbáyé ṣé ká má kúkú ṣe wá sí wọn báyìí àbí tá a bá fẹ́ ṣe wá sí ta ká kúkú máa ṣe nípa tara àbí nípa tẹnu lásán. ọ̀ọ́ni ẹ má ṣe wá sí ohun tí bàbá ń sọ ni pé ẹ̀yin ará Èkó lè mọ̀ yín jù tẹ́ bá ti dóde ń ṣe lẹ́ máa rànjú wọn ní ẹ ṣe wá sí tẹ́ ṣe kẹ́ ẹ kúrò lóde. àáfà ẹ tí ẹ ló ta láì pèsè oúnjẹ wájú yín ẹ ṣe sùúrù ni. afá Mahmudu ọmọ mo sọ pé ẹnìkan ránjú nìsín àwọn èdè báyìí ẹ lè gbọ́ lẹ́nu mi ṣé mo dákọ pé ẹnìkan ránjú ẹ jẹ́ àmọ́ ṣe sùúrù wo àfà sọ fẹ́ gbọ́ ẹ lè dáwọ́ wá sí dúró Ọlọ́run ọba tó dá wa gan kúlá yá omi kó wà fi ṣáàní kò dáwọ́ ṣe dúngbà kankan èyí tẹ́ wá jẹ́ àlúlà mọ́wù lórí tẹ́ járe olé ànábì lórí ẹ ṣe wá dáwọ́ wá sí dúró bẹ́ẹ̀ bá tilẹ̀ ẹ ṣe wá sí àwọn èèyàn oníjèrè ọkàn mọ́ ẹ̀yin Ọlọ́run ó sì bí wàláhì ẹ̀yin Ọlọ́run bí tọ́lọ́ bá bí àwọn ànábì tán àwọn àfáà lókù tí ó bí lè yọ̀rọ̀ ẹ máa fún àwọn èèyàn ní wáàsí kọ́mọ kọjá Al-Qur'ani àti níta ni wọ́n bí mo sọ̀rọ̀ lọ́sọ̀ náà àdé tirẹ̀ bó ti lóun wọ́n jẹnu. àfáà Taofik àfáà Musbau ọ̀rọ̀ ń bẹ táyànjú láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ńgbà táwọn tó wà lè bá lọ gbogbo ọ̀rọ̀ tí ń ṣe ń lẹ̀ àárín èmi àti ńlá àti ìjọ á sì parí ẹ̀ tí ọ̀tàn ọ̀làdẹ́kan sọ Ọlọ́run bá
ọlọ́run ní jẹ́ kí ṣètò ọ̀rọ̀ wọn ní ayé wa o ọ̀la kún fáyà kún ọlọ́run ọ̀la a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim má fi bẹ̀rù Olódùmarè bàbá má fi bẹ̀rù bàbá má fi bẹ̀rù Olódùmarè. Àyànmọ́ ṣọ̀gá kádàrá àyànmọ́ ṣọ̀gá kádàrá àti wáyé pa máa rí bẹ́ẹ̀ ṣàkóso àti wáyé pa máa rí bẹ́ẹ̀ la máa rí bẹ́ẹ̀ la máa rí ó di dandan ó di dandan ìyá tí ó la ẹ̀mí lọ máa fi jẹ mí má fi jẹ mí Olódùmarè mo bẹ̀ ọ́ mo gẹ̀ ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ mo bọ̀. Ìyá tí ó la ẹ̀mí lọ má fi bẹ̀ mí Olódùmarè má fi bẹ̀ mí bàbá. Àdánwò. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú pé mo fẹ́ disturb yín. Sọ̀rọ̀ ò disturb mi náà, kí ló ṣẹlẹ̀? Má sunkún mọ́ náà, kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ ṣẹlẹ̀ ní wípé mọ́mì mi èmi àtàbúrò mi nìkan ni wọ́n ní láyé àtọ̀rọ̀. Kí ló wá ṣẹlẹ̀ sí wọn? Àwọn ọlọ́dẹ tọ́jú wa láti kékeré tàbí dàgbà bá ṣe wáyé. Nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé láti bí ẹnu ọjọ́ mẹ́ta kan ló ti ń sìk láti gbé wọn lọ sí hospital lójoojúmọ́. Àti tí wọ́n gbé wọn lọ sí hospital báyìí, wọ́n wá ní pé a nídìí 78,000 naira. Wow. Owó yẹn pọ̀ díẹ̀ o. But listen. O ní ìdàtí máa sunkún torí 78,000 naira. Èmi gan bẹ́ẹ̀ mi ṣe wà yìí, kó ṣe pé mo ní iye owó yẹn lọ́wọ́, òun ṣe kò fẹ́ ẹ̀kọ́. Now, bẹ́ẹ̀ mi ṣe wà yìí, èmi gan struggle ṣe ọ̀sán, but èmi lè try láti fún wa bíi 20k. Ẹ máa fún mi 20k? But on one condition. Ẹni tí tẹ bá bẹ́ kí n ṣe máa ṣe. Wà á rí pé mo jókòó sí ibà ìmọ̀ chat, bẹ́ẹ̀ mi kan mo chat pé. Bẹ́ẹ̀ mi kan ni mo chat pé ọmọ ẹ̀dẹ̀ ti disappoint already. So mi ò mind tó bá yẹ pé bó ṣe wà tó bá mind o ní kí mi àti ìjọ lọ. I can even give you more than that 20,000 naira. Lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ wáyé. Tó bá compete pẹ̀lú you do that. Kò tẹ́ ń sọ òye mi sá. As in nǹkan tí mò ń try láti sọ sí ni pé èèyàn tí mò ń bá chat ní sí ọmọ yẹn ti disappoint bó ṣe wà yìí wọ́n kó èèyàn ní ìnáwó bó ṣe wà lóko ẹ̀ gan bó ṣe wà yìí ìwé ẹni tó yẹ kó wà pẹ̀lú mi ló jẹ́ now èmi á àfọ̀ láti lè fún ẹ ní 20k mo dìjì lè ṣe jù bẹ́ẹ̀ lọ bọ̀ jẹ́ kí mi àti ẹjọ́ wà kákẹ́jọ́ máa fọ́ra wa lẹ́nu. Ẹ má ṣe dá yẹn náà. Kí wàá ló fẹ́ kí n ṣe? Ẹ̀wọ̀n nínú 78,000 3,000 péré ló wà lọ́wọ́ mi ẹ̀wọ̀n. Ẹ̀bọ̀n mo ti fún ẹ ní option mo ti gbé option méjì sílẹ̀ fún ẹ náà option yẹn tó bá ti lè àdíẹ̀ pẹ̀lú ẹ̀ kò sí problem náà. Èmi á fún ẹ 20k mo lè fún ẹ jù bẹ́ẹ̀ lọ mi má sì mí gbọ́ o mo lè fún ẹ jù bẹ́ẹ̀ lọ but that 20k mo fẹ́ wà very sure pé máa fún ẹ lẹ́nu but kó o ṣáà ti gba nǹkan tí mo ṣe pé kémi àti ẹ̀kan jọ wọlé nǹkan wọlé lọ. Tó bá ti gbàgbọ́ ìbò lè máa lọ́gbà ẹ̀ kò sí wàhálà máa lọ no problem. Mo dá òkè kó ẹ̀ fún mi ìdodo ní kẹfà mi ní kọ̀kọ̀ pọ̀ kẹ́ tó ẹ̀ fún mi ní. Wà ọ̀gbẹ́ni tí ò fẹ́ gbà náà ni òkè wá jẹ́ kí fún ẹ 2k kó máa mú gbá 2k náà. Àdánwò tó máa lẹ̀ mí lọ máa fi bẹ̀rù Olódùmarè bàbá máa fi bẹ̀rù bàbá. Má fi bẹ̀rù o. Kọ́kẹ́rẹ́ o. Mo rìn gan nítorí wọn bá ti mú rí. A máa lò bẹ́ẹ̀ ni o. Mo tiẹ̀ ṣe dúpẹ́ pé o tiẹ̀ rí ọ̀bá tó kó dání rẹ̀. Mo mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ni ẹ̀dá máa ń gbà ṣoore láyé. Wàá bá ẹ̀kú lọ sọ́dọ̀ ẹlòmíì báyìí.
ó máa ṣe fún ẹ tí ò tiẹ̀ ní béèrè kankan lọ́wọ́ ẹ rárá. Bẹ́ẹ̀ tó bá dẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì ìsáyédà kó sọ pé kó mú nǹkan wá kó lè wá fi gba owó lọ́wọ́ òun àbí kó ṣe orí ẹ̀dẹ́ fún ẹ. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa lọ sọ́dọ̀ ẹlòmíì ó ní kò dẹ̀ fẹ́ fún ẹ. Sórí gbogbo èèyàn tó fún ẹ ní owó tó kú dání ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ wọn ni because kò easy láti drop owó fún wọn. Owó 3,000 ló wà lọ́wọ́ ẹ̀ tí máa fi kún owó tó wà lọ́wọ́ mi ó jẹ́ 30,000 àdé ń wá 78,000 báwo la ṣe fẹ́ ṣe. Kò yé mi o kò yé mi o. Kẹ́mi irun wa ò ṣètò nìyẹn o nǹkan tí mo ṣe wá ń ròyìn ni pé bóyá kó lọ sí Oyèbámijì street àwọn boys tó máa ń jókòó sí junction yẹn wọ́n lè ṣe nǹkan kan fún ẹ. Kò sọmọ rí ní Oyèbámijì street kò sọmọ rí bẹ́ẹ̀ jàre. Níbo at least tó bá tẹ̀lé pàtẹ́jẹ́ 500 náà lọ fún ẹ at least a máa dà á pọ̀ èmi náà máa lọ sí ọ̀dọ̀ mọ́tájọ́ lọ sí school yẹn pé bóyá òun náà lè ní ẹ̀bùn kan tó lè ṣe fún ẹ wo táìmù sí kò tí lè ju bíyá bíi 1 o'clock lọ jẹ́ ká tètè lọ ó mọ̀ pé visiting hour máa tó títí 4 o'clock a lè pàdé ní gate hospital iye tá a bá dẹ̀ rí àjẹkù fún dókítà kún tẹ̀sí máa bá ṣẹ́ lọ àṣà lè máa wò màá mi kán wá báyìí ká má wá nǹkan kan ṣe sọ̀rọ̀ wọn. Mo ti gbọ́. Tètè jẹ́ ká tètè máa lọ èmi náà máa lọ sọ́dọ̀ rẹ nìyẹn bóyá ó máa bóyá nǹkan tó níyàn àtúntò máa ṣe fún mi 30,000 la ṣe nínú 78,000 at least ó kù 48,000 tábàtẹ̀ rí 50,000 naira kakó fún dókítà kan máa bá ṣẹ́ lọ má jẹ́ kó sún ẹ jọ̀ọ́. Mo ti gbọ́ sísá mi ti gbọ́. Ẹ máa tàrà gbọ́ ọ̀rọ̀ náà. No matter because kò yá àmọ́ bá yẹ fẹ́ sọ̀rọ̀ láìpẹ́ bàbá yìí. Ẹ máa sùn fún ẹ̀yin máa lọ ẹ máa sùn fún ẹ̀yin máa sùn fún. Àdánwò tó máa lẹ̀ lọ máa fi bẹ̀rù ó máa fi bẹ̀rù ó Olódùmarè bàbá. Ẹ̀yin ó bọ́lọ́wọ́ nìyẹn tó bá ti di alẹ́ bí kò sọ ọkọ̀ fi gbogbo tó fẹ́ tó fi wọn. Lọ fi àtẹ̀sẹ̀ ràn wọ́n jẹ́ níbi tó wà. Ó tọ́ wáyé ìgbàgbọ́ ní tẹ́lẹ̀ ọlọ́ba ìdúró ṣẹ́gun. Ń bọ́ ló wà. Lójú síbi kọjá rẹ̀ bó jẹ́ dùn ló bá rí bó jẹ́ Ìgbò bó jẹ́ Yorùbá bó ẹni bọ̀dù ló bá rí kó jẹ́ ká kó wá pàdé mi tó mọ wà yìí. A kí ni problem ẹ̀ tètè jáde sí jọjọjọjọ tó gbọ́. Má pẹ́ rárá o má pẹ́ rárá o. Jọ̀ọ́ mo ń bọ̀. Hello kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ dáhùn ọkùnrin yìí. Ìrànlọ́wọ́ yín ni mo nídìí sá. Báwo. Mọ̀ sí mi ló wà lọ́sítà adẹ̀ni ilé owó ni sá ẹjọ́ tó lọ yẹ kí iye tẹ̀fà ní kẹ́ẹ̀fì ràn wá lọ́wọ́ ẹjọ́ tó lọ sá. Oh God ẹni tá a jọ fẹ́ ṣe fàájì ni mo pè lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti débí mo ti fáwọn lówó mo ti ná owó díẹ̀ bọ́ nínú gbowó tó wà lọ́wọ́ mi nísìnyí 1,000 tó kù bí lókùtà fẹ́ fi ṣe fàájì kí ló wá fẹ́ ṣe fẹ́ báyìí. iye kí iye tẹ̀fà ní kẹ́ẹ̀fì ràn wá lọ́wọ́. Olúwa o mo sì máa ń fẹ́ rí ẹni tó ní problem kí n má ràn lọ́wọ́ tí bá mo ti rí mo ti ṣèlè mo ti 2 days bí kí n má fún wọn lówó but whatever the situation let me just see what I can do for you let me see what I can do can you manage this one. Daddy ẹ ṣe gan sa máa manage ẹ sá ẹ ṣe gan sa ẹ ṣe sá ẹ ṣe inú kò sí kankan sa ẹ ṣe sá. Ológo ṣe máa tó ẹ̀lọ́ ṣe máa tó ṣe máa tó. Àdánwò tó máa lẹ̀ mí lọ máa fi bẹ̀rù ó máa fi bẹ̀rù ó Olódùmarè bàbá máa fi bẹ̀rù ó bàbá. Ẹ kú àdúrà sá. Àwa nù. Àwọn alájà nǹkan bí. Àlàáfíà ní wa o. Àlàáfíà ní wa o. Àtàwọn àbúrò mi. Wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n ń gbélé ọ̀fẹ́ o. Alájú. Ilé ọ̀fẹ́ bíi ti bá o. Ebi mo kọ́ lé mi. Ṣé wọ́n bá mi sanwó náà ni? Àbí wọ́n bá mi sanwó mi? Bíìlì tí mò ń sanwó kọjá dára London. Òótọ́ kúkú lẹ sọ. Àbí. Ẹ̀yin náà ni bàbá gbogbo wa. Ọlọ́run ni. So a ní choice. Alhamdulillah. Ẹ̀dẹ̀ ṣe gan ni Alájí. Alájí mi mọ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọpẹ́ mi lọ́dọ̀ yín. Ọlọ́run lọ pẹ́ lọ́dọ̀ yín. Mo ń dúpẹ́ o. Tí bá rántí ibi tí mo ti ń bọ̀. Nígbà mi omi ẹkún máa fẹ́ yọ lójú mi. Ìyà yẹn ti pọ̀ jù. Ṣé nígbà táwọn tó jẹ́ pé ti máa ń tajà lọ́wọ́ àwọn tí mo bí ìgbàjọ lọ school tó máa wò mí bí ẹlẹ́gbìn
tó máa wò pé àwọn ò lè jókòó níbi ilé búkà tí mo ti ń ta oúnjẹ èmi gan sef àti kí mi gan ó dìnnira fún wọn wọn wò pé kí ni mo wọ̀ báwo kí ni mo já mọ́ ṣùgbọ́n nípasẹ̀ Ọlọ́run àti ẹ̀yin náà Aláàjì ẹ̀rí lè jà ó gbàdúrà tẹ́ ṣe fún mi gbogbo ẹ̀ lọ́lọ́run gbọ́ mo dẹ̀ rí àpẹẹrẹ nínú ayé mi ẹ ṣé gan ni Aláàjì. Ọlọ́run ká dúpẹ́ fún kó o lè ní tàn náà ni gbogbo ẹ̀dá tí o bá ti ní ṣòro kò ní ní tàn kò sáwọn anábì náà tí ọjọ́ kó dùn ún rí yóò tún wá dájú báyìí lọ ọlọ́run kámọ́ Ibrahim yóò dájú báyìí lọ àwọn tí ń fi ọ́ sí ẹ̀yìn lónìí pásọ tó ń wọ́dà pé kí lọ́n wọ́ ìwọ náà lọ jókòó bí ẹ má má lé àbátọ̀ rẹ ní tán yìí kò sì ní pín bẹ́ẹ̀ ọlọ́run àti kan sọ ọlọ́run. Ìdí tí mo fi wá gan-an ni pé mo ṣẹ̀ṣẹ̀ ra ibi kékeré kan bẹ́ẹ̀ ni kọjọ́ Allahu Akbar ọlọ́run mọ̀ ṣe o ọlọ́dún ká mọ̀ dúpẹ́ fún kò ní bàjẹ́ àmì Ọlọ́run àmì Ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa wá bá mi ṣàdúrà síbẹ̀ báyìí ló kó báyìí wà Aláàjì tó bí mo jẹ́ kó yé ògbó àwọn èèyàn pé tẹ́ ẹ̀ bá wá mi ò ní ṣe o àdúrà yìí ní kókó àdúrà tẹ́ tí ń bá mi bẹ̀rẹ̀ láti ilẹ̀ ẹ̀yin náà lè máa bá mi wá síbẹ̀ láti ṣàdúrà sí. bí a ṣe wá ṣàdúrà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni Aláàjì. Inshallah a wá ṣàdúrà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sá. kódà òní ni ọba jẹ àmúniláwẹ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni. a ṣe wá àṣírọ̀lẹ́ a kà sáwọn fún àjẹmọ́ àlálẹ́ àmọ́ bàbá ti di ọ̀la tá a ká sùn máa tán tá a sùn díẹ̀ a wà máa bọ̀ títí aago 11 nígbà bá parí ìdùwà a wà ṣàdúrà bẹ́ẹ̀ Ọlọ́run wà lùbáríkà tí ń bẹ ní oṣù tá a wà yìí iṣẹ́ yóò lálùbáríkà bẹ́ẹ̀ ni ó sì lágbára lọ́wọ́ lọ. àmín sá inú mi á dùn gidigidi ní sá èmi náà dé máa yẹ sí. èmi ọ̀rọ̀ fọ́pọ̀ tó báyìí kékeré lè mí gbé tó ti wá tó bíbí ibi dáa tí máa ń jẹun ní Màdínà tá a bá lọ Mákà yìí ó tún ayò Ọlọ́run bá ìbáyíká tó pọ̀ sí ẹ pẹ̀lẹ́ iná kí tó lè léyìí sólà kọ́ èmi náà ń wo náà gbé ọjọ́ tí ẹ wo ẹ̀sùn ẹ̀dúró dè mo fẹ́ rí ìyá yìí. Aláàjì èmi rò pé òun ata àti epo táwọn fetí kọ́ àti fi mú gbọ́ yìí. bí ẹ bá délé olóúnjẹ náà máa fi mú gbóòórùn ata àti epo náà tẹ́ gbọ́ ẹ lọ dúró dè mí. àbọ̀ olóòórùn ẹ máa lọ bẹ̀ ọba jẹ béèyàn bá jẹ kó pé wọn fẹ́ jẹun béèyàn bá bóòlù tà èwo ni máa gbé oúnjẹ ní òkú oúnjẹ ó gbìyànjú Ọlọ́run tí kì í ṣe kékeré. ẹ ṣe gan ní sà Aláàjì mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ká dúpẹ́ fún ohun tó jẹ́ ìpè wá bí ó ní wípé ó gbìyànjú síbi o àmọ́ ṣé gbogbo àwọn tí máa ń bọ́ ṣiṣẹ́ bí pátápátá tí gbogbo wọn náà ni wọ́n pé báyìí. gbogbo wọn ni. kò dájú pé wọ́n pé ó kù kan nu wọn tó fẹ́ mọ́ra díẹ̀ báyìí tó pupa àmọ́ tí ò lára púpọ̀. mo ti mẹni tẹ́ ń sọ pamílẹ̀rín ni ẹ̀yà bẹ́ẹ̀ ni lóòótọ́ ó yẹ kó wà níṣẹ́ àmọ́ ó pè lánàá para àwọn òòyà ìdí nìyẹn tí òun ò fi wá síbi iṣẹ́ lẹ́yìn sá. lọ́wọ́ fi ọlá àbíyá àmì ọlọ́run dára rẹ̀ ó yá kò sì ní dára rẹ̀ pàdé rẹ̀ kò ní dára pàdé gbogbo wa. àmì ọlọ́run. tó wá rí ọmọ òun ọlọ́run ṣe ń fọ̀rọ̀ rẹ̀ yé mi ọlọ́run látọ̀ tí ó fún bẹ́ẹ̀ kò lówó kankan tí ó fún lásìkò yìí àmọ́ orí kan bẹ tọ́lọ́ ń fẹ́ ṣe fún tó jẹ́ pé orí àjẹjẹ tán ni látara rẹ̀ náà orí mo sì ti tẹ̀ lọ àmọ́ ń ràn ọ́ sí ìwọ́ wà mọ́ ẹ̀ṣẹ́ fún. kódà abiyamọ abiyamọ abiyamọ. ní tó jẹ́ bí irú ìjókòó ta ẹ̀ ń sínú ilẹ̀ ṣe wá láti 7 hours tá ti ń ṣàgbo lẹ́yìn. àgbóyà ti rẹ̀ ló láti ṣe tán kẹtẹ̀ wà mú díẹ̀ ẹwà mú díẹ̀ ó dẹ̀ ṣe ń gbóná. oúnjẹ yín náà làwọn gbé wá yìí àmì máa.
tí mo fẹ́ bá yín sọ mo fẹ́ kẹ́ ẹ fi sọ́wọ́ òsì yín kẹ́ ẹ má fi jẹun mọ̀ pé ìlú kan náà bàbá kan náà ni bí ò ṣe wá sí ìyàtọ̀ láàrin yín láti kékeré tẹ́ ẹ ti ń bọ̀ mo fọlọ́run bẹ̀rù èyí méjèèjì ìfẹ́ báyìí òun ni kẹ́ ẹ fi bára yín gbé ẹ nífẹ̀ẹ́ ara yín o ẹ má yára yín o èṣù ò ní yà yín èèyàn ò ní yà yín bí mo ṣe ń sọ yìí a lè ní kò ní pẹ́ kó yá a lè ló máa yá kó pẹ́ owó náà ní gbogbo ẹ wá ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ máa rántí irú ọjọ́ ìlú ẹ lọ kọ sílẹ̀ mo ní kẹ́ ẹ wà ní ọ̀kan báyìí ọ̀nà àwa pẹ̀lú ògo yín á búyọ ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà tó pọ̀ ìyá òní jẹ ìyá òní jẹ sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ kẹ́rù máa bá sí tó máa ṣe lágbára náà ẹ̀ débi ògo yín àṣẹ mi lórí òníṣẹ́ yín lórí ohun tí mò ń bá yín sọ ní wákàtí ẹ má gbàgbé o ẹ má gbàgbé o ọ̀pọ̀ ìdílé ọ̀pọ̀ òtítọ́ wọn ni àdánwò láyé àdánwò láyé. ṣéwì bẹ́ẹ̀ ọ lọ sí lọrin ọ lọ ṣe wá sí. ṣé kò sí bàjẹ́ báyìí ṣé kò sí bàjẹ́ báyìí olúwa láwọn onílé náà. ayé mi ò ní bàjẹ́. ó ti bá a. kí ló dé ṣé kò sí. irun táwọn ọmọ wà important ni. ẹ wo Fámílẹ́rìn lórúkọ mi ni mò ń ṣe iṣẹ́ lọ́dọ̀ ìyàkóyó tó ń ta màlà ní junction yẹn. ìgbà tí ọ̀gá mi sọ pé ṣé òun wá mi wọ́n wò pé ṣé kò ṣe pé. káwa rí wọn àmọ́ kan tí. ẹ bá ti pè wọn lórí aago. ní nọ́mbà wọn. máa ga o. ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ gbogbo ìṣòro kóhùn tó lè bá yín débi Ọlọ́run bá yín yanjú ẹ̀ ọmọ ó jíṣẹ́ fàáfà tó bá dé. ohun tẹ́ ẹ gbìyànjú fún àìsàn ni pé a lè rí wọn rárá. èmi ò lè sọ ọgbà tó máa dé. ẹ ṣe ìgbà wo ni ká wá padà wá báyìí ṣé ká wá lọ́la. ọ̀la èmi ò lè mọ gbá ó èmi àkókò tó máa dé. wọn ò ní gbà tó máa dé rárá. wọ́n wà nílé àdúrà nínú. ẹ jẹ́ ká máa lọ àti gbà kan ẹ ṣe. táwa rè ẹ lọ́kọ mi táwa kàlítù mo bolówá dúró báwo ni dàlẹ́ n bá sọ fún ẹ pé wọ̀gàn ni mo ṣe ní kí n pè tó ń báyìí tó pè wọlé ó dà báwo wà lọ́jà mi ṣàpò máa ti pa mílíọ̀nù dè mí o ó dà bẹ́ẹ̀ okay bàbá ẹlẹ́wọ̀n yẹn kọ́ ṣó ti wá sí kàǹtìn lára because ìyẹn ní kókó time o that's good okay a tẹ̀ lè jẹ́ kọjá ayálé ni tó yẹ tètè dé yẹn okay yes so nǹkan tó ń try láti sọ fún mi ni pé Pamílẹ́rìn wà níwájú ẹ bó ṣe ń bá mi sọ̀rọ̀ ń sìn jọ sọ fún mi náà táìmù ní Pamílẹ́rìn débi iṣẹ́ ìwọ gangan fún ààrẹ tó ń bá mi sọ̀rọ̀ ṣówó time ṣá ṣé kàǹtì tèmi àbí ti babaláku bàbá ẹ̀ torí kò yé mi táwà jọ torí Ọlọ́run ẹ mélòó ni mo pè é báyìí mi ò fẹ́ rí pẹ̀lú mi nínú ṣọ́ọ̀bù mi mọ́
tó bá mọ̀ pé ó ṣì wù ẹ́ láti máa bá mi ṣiṣẹ́ ó dẹ̀ ṣì wù ẹ́ kó ṣì wà pẹ̀lú mi ò fẹ́ rí pẹ̀lú mi bẹ̀ yẹn mọ́ if not kí wà tiẹ̀ kẹ́yọ́ kó gángara yín kẹ́ kúrò ní ṣọ́ọ̀bù mi kí ló ṣẹlẹ̀ gangan ná ṣé pẹ̀lú mi fẹ́ pa mí ni ṣé mi ni mo kó ba ni ṣé òun nìkan ló kọ́kọ́ máa lógun òdílé ni kí ló ṣẹlẹ̀ wo mi ìfẹ́ rí ni mo sọ fún ẹ yẹn bí mo ṣe fẹ́ gangan nìyẹn àmì òbí ni omi ò kàn ṣàfẹ́ rí kọ́mọ òṣì kan kó má gbàgbá lórí mi jọ mo ti sọ̀kọ́ tí máa sọ mi ò fẹ́ rí lórí burúkú mu òṣì abatẹnijẹ mi ni mo kó bá ẹni ìwọ nìkan ló kọ́kọ́ máa lógun òdílé ni kí ló ṣẹlẹ̀ ìwọ amúdánù ó dẹ̀ lọ wáṣẹ́ mi ṣe. ṣé kò ṣe gé o ní oúnjẹ owó ni o wọ́n ní ìpàdé jẹ́kọ̀ọ́ ní ẹ̀la rẹ̀ jẹ́kọ̀ọ́. Wọ́n kò wá ní restaurant ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Níbi kilo kọ̀ bẹ́ẹ̀ junction ẹ̀. Yakoyo sà. Yakoyo. That's true. Àfààní kí ló ṣẹlẹ̀. Mo wá síbẹ̀ ní ọjọ́ mẹ́ta mi ò rí ẹ̀ bẹ́ẹ̀. Kò sí kankan. Àárọ̀ iná mo ti débẹ̀ jẹ́ mi àtọ̀rẹ́ mi. Àti bẹ́ẹ̀ jẹun bẹ̀ láàárọ̀ yẹn. Ẹ káàsán sà. Ẹ sà. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò sí? Kò sí kankan. Ojú ẹ̀ tí mo wo yìí ó dà mí ọ̀kan ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Báwo sọ? Wọ́n a ní problem ní family wa ni. Mom sì ní sick. A dẹ̀ rí anybody tó máa ràn wá lọ́wọ́. Ibi olóúnjẹ tí mo ti ń ṣiṣẹ́ gan, wọ́n ti ní pé kí n má wà mọ́ nígbà tó jẹ́ wípé mò ń tọ́jú mom sí mo tó ń lọ ibiṣẹ́ láti lè take care wọn. Gbogbo owó ta dẹ̀ need àárí nǹkan mo ṣe wà lọ́sítù ni mo ti ń bọ̀ mo fẹ́ lọ bá wọn fọ aṣọ kan kó tún padà lọ síbẹ̀ bí a máa bá wọn oúnjẹ torí kò tẹ̀ sówó kankan lọ́wọ́ mi kọ. Yeah, sorry about that, okay? Ẹ ṣé sà. Ọlọ́run á fún wọn lálàáfíà. It is well. Kí ni nature sickness ọ̀rọ̀? Wọ́n ní accident ni wọ́n fi ojú gbá tó ó dẹ̀ sí ọ̀ṣùgbọ́n tó lè sí. Nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi lọ bí iṣẹ́ mọ́ ni wọ́n dẹ̀ ti ní pé kí n má wá síbẹ̀ mọ́. Torí ẹ̀ ni kì í ṣe pé gbogbo ìgbà tẹ́ bá wà lẹ́ máa rí mi torí mo máa ń pẹ́ débi iṣẹ́ mò ń tọ́jú mọ́mì mi rẹ̀ tó wọ́n wá síbi iṣẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti. Òkè kan ó ṣe ni pé jẹ́ kí n wo mọ́tò mi kí n bẹ wá chíjì gan. Ẹ ṣé o, ẹ ṣé gan, thank you very much. Ẹ ṣé sà, ẹ ṣé o. Ẹ ṣé gan sà. Ilé yìí kọjá mánéjì ṣé o pé ṣe. Ìwé ṣe gan gómìnà. Tí wàá check-in bẹ́ẹ̀ ni. Ìgbò tó bá fẹ́ wá bí ọtún màá ti máa dé fi ṣe torí mo máa pẹ́. Ẹ ṣé gan, thank you. Ọ̀pọ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bọ̀dá yẹn. Ẹ ṣé gan sà, thank you very much sà. Yes sà, ẹ ṣé gan sà. Ẹ ṣé o, ẹ ṣé gan sà. Ẹ ṣé sà o. Ẹ ṣé o, ẹ ṣé gan o. Ẹ ṣé sà, ó dàbọ̀ sà, ó dàbọ̀. Lọ́títọ́ wá ní àdánwò láyé, àdánwò láyé. Náà kí la ẹ fowó ṣe tó bọ́wọ́ tí yàrá sọ ní problem náà. Ẹni sí wọn wà lọ́sibítù wọn fún ojú là ń sọ ẹ̀ náà. Kí la ẹ fowó ṣe lélo tó tẹ̀mù rẹ̀. Ǹjẹ́ nínú àwọn? Orí point, bàbá ìwé point. Mo tún ti kọ́gbọ́n kan sí lọ́wọ́ ẹni ìsìn. Wọ́n ń ṣàánú àbẹ̀ lélo ìjọba tó jẹ́ pé ní ìfẹ́. Ọkọ mi. Màá lè. Ààbọ̀ ibi tẹ wà yìí náà lè ṣe wà. Ẹ jẹun kí n tó kúrò lè mú tún padà dé báyìí náà mo wà ṣọ́ọ̀pẹ́ ẹ̀ ti jẹun. Òkú tẹ̀ ń ṣe yí ẹ̀ múnú mi dùn rárá o. Ẹ̀ múnú mi dùn. Ráìsì wà lé ẹ̀bà wà lé. Tún jẹ́ kókó nígbà tí mo jẹ́ kí n sìn. Mọ́mi kí ló tẹ̀ ń ṣe báyìí fún mi kó dáa.
kò dá kó tẹ̀ ń ṣe fún mi títí ara yóò bá yá ara tàwa náà ní tí kòkó bá ṣe yín kó máa ṣàwa méjèèjì náà ẹ̀ tẹ̀ ro tiwa mọ́ ti yín. Rárá nǹkan kan ni mò ń rò láti fi jọ mẹ́ta mo rí i pé òun lọ́bì kankan ilé ló wà kí ló ṣẹlẹ̀ jẹ́ kí n mọ̀ nǹkan kan. Mami ní ti gbogbo mi lẹ̀ mi ò wà important mi ò wà important kára yín ti yá ni kókó ẹgbẹ́ ẹwẹ́ fi yẹn sílẹ̀. ọkọ mi kò jẹ́ kí inú mi dùn torí mo ṣàmọ̀ pé òun lọ́bì iṣẹ́ ò lè. Mami nǹkan tó ṣẹlẹ̀ ní wípé nítorí tiyín náà ni o láti ìgbà tára yín ò ti yá tá a ti máa ń pààrà hospital tá a ti máa ń ìgbà míì mi ní tètè débi iṣẹ́ ìgbà míì mi tiẹ̀ ní lọ rárá ni ọ̀gá mi lé mi pé kí n má wá síbi iṣẹ́ mọ́ wọ́n ti sáàkì mi wọ́n ní kí n má wá mọ́ wọ́n ní mi òun ò gbọdọ̀ rẹ́sẹ̀ mi ní ibi iṣẹ́ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀ Mami. ó dé dúró mo máa Mami ẹ take it easy o ẹ take it easy mi ò láì kọ́ tẹ̀ ń ṣe yìí o ṣe bí iṣẹ́ lọ ti lé mi tára yín bá ti yá sí mo máa wáṣẹ́ mi ẹ má ṣe báyìí ewu mi ò láì gbẹ̀ṣẹ̀ ń ṣe yìí ẹ múnú mi dùn rárá o ẹ má wọrí tára yín bá ti yá máa wáṣẹ́ mi máa bẹ̀rẹ̀ iṣẹ́. ìwọ ló tún ṣiṣẹ́ mo máa dárí o tó kù bá tán ní ìgbésẹ̀ ni mo ṣe fẹ́ ṣe. ẹ má ṣe báyìí o kó tẹ́ ẹ ṣe yóò dáa o kó tẹ́ ẹ ṣe yóò dáa o torí kó tẹ́ ẹ ṣe sí ẹ tún bàbá jẹ́ kí mi náà máa sunkún ni mo ní pé kí ẹ má wọrí a máa ra oògùn. ìwọ lọ ta ni mo wá ṣe báyìí ta ni mo ṣe wo ni mo ṣe tó tó yìí. Mami ẹwẹ Mami ẹwẹ Grandma, grandma. Logo ṣe máa tó, logo ṣe máa tó, grandma. Àdánwò tó máa lẹ̀ mí lọ, máa fi bẹ̀ mí wò. Má fi bẹ̀mí wo Olódùmarè bàbá. Má fi bẹ̀mí wo bàbá. Má fi bẹ̀mí wo. Má fi bẹ̀mí wo Olódùmarè. Àyànmọ́ ṣọ̀gá kádàrá. Àyànmọ́ ṣọ̀gá kádàrá. Láti wáyé pa máa rí. Bẹ́ẹ̀ ṣá. Ẹ̀yin lẹ jókòó báyìí. Báwo ló yẹ ṣẹlẹ̀ kí ló dé? èmi ni. Ẹ̀yin lẹ dápalẹ̀ gbẹ́sẹ̀ yìí. àlàáfíà ti dé. Ọlọ́run ṣé o. Ọlọ́run ṣé. Màámi. Ọlọ́run ṣé o. mo dúpẹ́ ẹ̀nàwó ànádá mi lórí mi. Ọlọ́run ṣé o, Ọlọ́run ṣé o, Ọlọ́run ṣé o. Mo ń ṣiṣẹ́ lọ ní ọkùnrin kan fá mi pé ẹwà bí kí n wálé kí n wá wò kí n wá yọjú sí yín. Mo ṣe wá délé sí mo rí i pé ẹjọ́ ọkọ Mami. ó láti ibẹ̀ ó mọ̀ pé wọ́n ní ọkàn ó ríran jojú lọ bóyá torí pé ebi tó ń pa mí òun ló ń jẹ́ kí ọkàn ẹ̀ kó máa fà sọ́jọ́ tèmi ebi ló ń pa mí. Mami ebi ń pa yín ẹ fẹ́ jẹun Mami bí kí ni a fẹ́ jẹ báyìí. ẹ̀gbọ́n ẹ̀ nǹkan. bí mo ṣe ń bọ́ sí mo ní wọ́n lékejì wọ́n lékejì ń bí. wàá lọ bá mi sọ fún pé kó lọ bá mi ro oúnjẹ wá mi ò fẹ́ oúnjẹ tó ń tà bí yìí mi ò fẹ́ o ìyá Kúdí. junction lọ́wọ́ àbí. ní máa lọ bá àwọn sábà bá irun jẹ tó dá wa Mami inú mi dùn. inú tèmi náà dùn torí pé mo dúpẹ́ lọ́wọ́ náà pé wàhálà yín ò já sásán Ọlọ́run á bá mi wò yín ògo yín á búyọ lágbára Ọlọ́run lọ yín á là sí rere ẹ̀ ní ṣaláì ní tó dáa gbogbo tó bá ti wá dé báyìí ilẹ̀ rí ló máa jẹ́ fún yín Ọlọ́run àfi bẹ̀ gbà yín ẹ wà ní náwó ànádá mi lórí lónìí tètè ló bá mi sọ. Mami ìgbé tán. ọkọ mi. kí ló ṣe mí báyìí kí ló tí mo fi ò báyìí. ṣé kí n lọ níbo la dé jàre wà gan bàbá.
switched off. Àjíjà ìbúlúwà. Switched off. Bàtà! Bàtà ẹ̀ tó já. Mo ti lọ ètò àárọ̀. Bàtà! Yọjọ. Ìṣetán. Bàtà yín ti dé ọ̀hán bàtà yín o. Mami. Mami kọ́ ni mò ń wò yìí. Mami ni mò ń wò sí mi ń dá mami mọ̀ ni. Mami, òfin wọ́n lè sí lẹ́nu náà. Mami. Àwọn náà ní. Mami ẹ dúró. Ṣé bàbá ṣé mi ń dá mami mọ̀ ni? Mami. Mami. Mami ẹ dúró. Ṣé ìwọ pé ṣé wọ́n lè sí lẹ́nu sí ni? Mami. Ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀? Mami. 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 Ẹ má bínú o. Mami mo rò fún lọ. Èmi náà gbọ́ tẹ̀ ń pariwo màmí. Mo àbí àjọra ni èkì ṣe màmá yín. Ẹ má bínú. Mami mo rò fún lọ. Ọlọ́run mi ṣe màmá ìpẹ̀lẹ́. Mami. Kí ló ṣẹlẹ̀? Ṣé mi mọ̀ ọ́ mami ni mo rí? Bàbá mami. Èyí tí mo wá tó sẹ́nu nù, ọmọ tó mú sí o. Adéjàre, ìyá mi náà yìí, gbàdá wa. Kí ló ń ṣe wọ́n pẹ̀lú tó ń ké? Mo fi tiẹ̀ lẹ̀ kó sí nǹkan tó ń ṣe. Àǹtí ẹ̀ ń gọ́. Mi ì rí mo ṣe ń bọ́ ń sìn ní ìrí wọn. Kí ló ṣẹlẹ̀ bàbá? Sí nǹkan kan. Ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀, ayọ̀ nìyẹn wa. Ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀. Ṣé mi ìtòrí ẹ̀wà dúró díẹ̀ pé a lè lọ sílé ọ̀dọ̀ mi lọ́hùn lọ́rọ̀ ọkùnrin sọ́kùn a lè lọ sọ. Kò jẹ́ àtètè máa lọ ilé ọ̀dọ̀ mi lọ́hùn. Bàbá, ṣọ́ọ̀ṣì kan ló ṣe máa mi. Kí ló ṣe wọ́n tó ń sunkún báyìí? Èyí ló mọ tó ń ṣe tó fi ń sunkún. Yá máa lọ, yá máa mi, ẹ́. Wọ́n dé kó o fẹ́ dá wàhálà kágbárí ò bá ká fún ààrẹ lóògùn. Ó mọ kọ̀ǹdíṣọ̀n tọmọ yìí wà.
ẹkún kọ́ ló kàn náà wẹ̀ ara rẹ̀ ó ti yẹ má sunkún ó ti yẹ ọwọ́ ẹkún kọ́ ló kàn náà wẹ̀ báyà tọ̀ wo bí bó ṣe máa gbé ẹkún ìtì òun ni kò mọ bó ṣe máa wá tí ẹ ká tẹ̀ máa dúpẹ́ fún Ọlọ́run pípẹ́ lẹ́yìn òṣìwájú àbí bàbá. mo tiẹ̀ ti ṣe. ṣùgbọ́n èmi tí mo sọ pé kí àwọn ìyàwó mi máa mú àǹtí ẹ lọ sílé lọ́hùn òní tí mo rí láti lè bá wa sọ tó jó dodo ọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ ni o ọkùnrin ni ẹ o máa túra mú gírígírí ni ọgbọ́ o máa ṣe ọkùnrin gbogbo ọ̀nà tí wọ́n bá ń tọ̀ tó lè tọ̀ láti jẹ́ èèyàn ni kò gbìyànjú kó bá wọn tọ̀ o lè ní kó má jà kó o dẹ̀ má ṣe kíni kó o má bà ẹbí lórúkọ jẹ́ gbogbo ibi tó bá ti níta aládùn àánú wọ́n ké sí mi máa dẹ̀ẹ́dẹ́ ẹ lóhùn tó ti yẹ mọ nǹkan tó ń ṣe ó ti gbọ́ wàá dé èèyàn lágbára Ọlọ́run bá ayé tẹ́sí òjò ìrù díẹ̀ tí máa jẹ́ wàá dé èèyàn lágbára Ọlọ́run gbogbo tó ń ṣe ìjẹ́ kó ṣe kó mi ojú ẹ̀ kó dàda máa ṣe. Bí kò ṣe fẹ́ bàbá mi mọ́. Wọ́n ní ní láyé lọ́rùn. Ó gbógun kí máa ṣiṣẹ́ rí kí máa jẹ́jẹ́ yìí rí kí máa jẹ́jẹ́ yìí rí kó ti tó mo kọ́. Ó dókun lónìí tó tó Olúwa. What's going on this now? Kí ló ṣẹlẹ̀? Kí ló fọkàrà lé mọ́tò yìí? Oho! Mo ti ya wèrè. Mi ò ṣe ní máa fi ọ̀kadà lé mọ́tò ẹ̀ kiri. So epo ẹ̀gúsí tèmi ti jọ̀wọ́ àìjírí mọ́ àbí. Tí máa wá sílẹ̀ táwọn òde sẹ́ẹ̀ máa sọ fún pé o bízí o. Ọlọ́mọ ṣìgẹ́tì fẹ́ mi ṣọ́ ti ya wèrè ni. Àbí kí ló bá mi fà ná? Babe, at least díẹ̀ ní sùúrù. Ó ṣáà rí pé ní òun làwọn èèyàn dẹ̀ pọ̀ ládùúgbò tó ń wò wá. Calm down, jẹ́ ká tiẹ̀ wá bí kan tó make sense ká sọ̀rọ̀ yìí kó yanjú. Ẹjọ́ tó yọlá fún mi ò bá yín bí. For information ìmọ̀ ọ̀dà àwọn security man kọ́ máa yẹ kó wọlé náà. Ọ̀gbọ́n sí ààrẹ wàhálà ti pọ̀ jù ó bẹ́ẹ̀ ká ní ìwé ìbá ìlú jẹ́ ni kí ló ṣẹlẹ̀ ìwọ nìkan bẹ́ẹ̀ di lẹ́nu ìmọ̀jú kan. Nínú ìmọ̀ mi eléyìí bẹ́ẹ̀ lọ́la tàbí ẹlẹ́sìnla wọ́n bẹ́ fún ara omi ìran ní problem bí o sì kéré afọ ẹ. Sọ́yìn rẹ̀ sí lẹ́bà ìlú jẹ́ ni. Bóyá kò pé microphone kó lọ gbó ó ní ẹgbẹ́ nípa kìnìkan wọn ọdún òru burúkú àti ti lọ ọkùnrin ní ti ọdún. Òun ní sọ̀rọ̀ kan tó lẹ́nu burúkú. Ó máa ṣe kọ́ maybe the first and the last time to máa fi bẹ́ẹ̀ ní mọ́tò ó máa ṣe mú àwọn mọ́tò gbára máa bá ìdá nínú máa bá ìmọ̀ apá bá ìmọ̀ lójú ẹ̀ nínú burúkú ààrẹ àwọn ọmọ ọmọ máa ṣe sí i olùṣí àṣẹ ọ̀la ìbàdàn ọ̀pọ̀ àbẹ̀ inú ìlú àwọn ọgbẹ́. Ìyá tí ó la ẹ̀mí lọ máa fi jẹ mí má fi jẹ mí. Olódùmarè mo bẹ̀ ọ́ mo gẹ̀ ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ mo tó ìyá tí ó la ẹ̀mí lọ má fi bẹ̀ mí Olódùmarè má fi bẹ̀ mí bàbá. Àdánwò láyé àdánwò láyé àdánwò láyé àdánwò láyé àdánwò ìyá tí ó la ẹ̀mí lọ màmá fi jẹ mí má fi jẹ mí. Olódùmarè mo bẹ̀ ọ́ mo gẹ̀ ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ mo lù ọ́. Aláàjì mo ní kí n bèrè pé ṣé mọ́tò tí mo yẹ̀ṣẹ̀ fọ́ tán ẹ̀ ṣé òun là ń gbé jáde ní àbí. rárá àgbẹ̀ mọ́tò jáde ẹ mọ́ sí yọnu bá ń kẹ́rù owó rẹ̀. àmọ́ láàrin èmi àti yín àtọlọ́hun ẹ mọ́ sọ fẹ́ dán ọlọ́run kan pé ibi tí mo lọ rẹ̀ mo fẹ́ kí sálẹ̀ ń bẹ̀ ọ́ èmi nìkan mo sì gbọ́dọ̀ lọ bẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ àti tẹ̀lé mi mo fẹ́ lọ ṣètò àdúrà kan ni a kì í wá ṣe é mọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ni bá béèrè mi ẹ mọ́ sọ bí mo wà fún ọ ó di eyín mo ti lóhùn ọ̀jẹ̀ nu. Aláàjì
àwọn ìyá wa láyé ayédáadé wọ́n máa ti pè mí wípé ọ̀hún kàn wá lára láìpẹ́. tí ẹ bá tí ẹ máa ṣe wọ́n lálejò pé yóò fi dé. nígbà bá ìtàsíkò tá a ṣe tá a fẹ́ afẹ́ sínú èmi náà ti dé. ẹ sáà mọ́ sọ fẹ́ ní kankan pé mo wà rí kódà kó sì yá mi lọ́wọ́ ẹ mọ̀ sọ fún ọ pé mo wà rí mi ò ní pẹ́ dé. Emergency, sir. Emergency. Bẹ́ẹ̀ sà. Kí ló ṣẹlẹ̀? Ẹ mọ àwọn ìgbọ́n àtàbúrò tó wá sí last week tí wọ́n mú kú. Yes. Ilé tó jẹ́ ìgbọ̀n bẹ mọ́tò ti gbà sá. Oh my God! Mọ́tò gbà kẹ̀. Yes sir, mọ́tò ti gbà. Ẹ wọ àbúrò ó wà sálẹ̀ báyìí. Níṣẹ́ ló ń gbà wẹ̀ mọ́lẹ̀ tó ń ké. Ó dẹ̀ ń disturb gbogbo wọn, ó ń disturb àwọn patient, ó ń disturb wa. Ṣé ní ká wá sọ fún yín? Okay. Oya, ẹyin ṣe bẹ́ẹ̀. Let's go. Abiyamọ, 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 abiyamọ. Oṣù jẹ́ nìyẹn. Astagfirullah, astagfirullah. Sórí gbogbo nǹkan tẹ̀dá bá ń ṣe láyé yìí kó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣé ó dẹ lójú gbogbo nǹkan tó sọ? Ojú mi báyìí ló ṣe tí mi ò bá rí mi ní sọ. Ó lè pèrè láàfáà. Ẹlẹ́ṣẹ̀ ni ẹ o. Òun dájọ́, Ọlọ́run ò dájọ́ fún ẹ, òun dájọ́. Ṣé ẹ kó máa dájọ́? Jẹ́kẹ́ àfàwọ̀ àgbàdé. Ẹ kú jókòó. Ẹ jọ àfàgbà ni mo béèrè. Ọ wà nílé. Àṣẹ. Àfà ni mo béèrè ẹjọ́. Mo fẹ́ rí wọn ní ẹjọ́. Ó ṣe kókó ẹjọ́ tó ara yìí mi fẹ́ bàjẹ́ ẹjọ́ mi ká ibi bàjẹ́. Ṣé wò rí pọ́n rọ́pọ̀ fún ẹni? Èèyàn tó ń rọ́pọ̀ fún ṣé wò rí pọ́n rọ́pọ̀ fún ẹni? Mi mọ àfà ni mo fẹ́ rí ẹjọ́ ìjọba ẹ̀kọ́ jẹ́ kí n fojú kàn wọ́n ẹjọ́ torí Ọlọ́run. Àfà tó bá jẹ́ pé òun fẹ́ rí àfàgbà ó lè rí wọn. Mo wá rábàlẹ̀. Ọlọ ṣàdúrà àfẹ́ nìkan ètò àdúrà kan lọ́lọ́ tójú ìbàdẹ́sì kan tó bá dọ̀la tó bá lè padà wà bá àfàgbà lé. Ẹjọ́ mi lè padà wà lọ́la ẹ̀wò tọ́ni ìṣẹ́jú kan péré àní pàtì yẹn ẹjọ́ ẹ̀wọ̀ ẹjọ́. Àjàkọ́ ló máa kúnlẹ̀ fún yìí tó yọ̀bá ti kún ẹ tó bá dòrò ọ̀la padà wà ó bá àfàgbà lé. Ẹ̀wò ẹjọ́ ìṣàánú ayé mi ẹ má jẹ́ kó dọ̀la ìsín gbogbogbò mú rí wọn ẹjọ́. Àfàgbà ti wá lọ sí ètò àdúrà. Arákùnrin tó jù bá kún ẹ ló lè padà ní ọ̀la lọ́jọ́. Kò lè yé kí máa lọ. Máa lọ. Tó bá dọ̀la kó padà. Àfà èèyàn burúkú ni ẹ. Ṣé pàtàkì ìwọ tó péré láfa òun rọ́pọ̀ fẹ́yàn. Èèyàn burúkú ni ẹ o. Àfà wa àgbáàdì. Abiyamọ, abiyamọ. Èèyàn burúkú ni ẹ. Abiyamọ, abiyamọ. Ọ̀nkú ẹ ní sùúrù ṣé rí ọ̀rọ̀ oògùn kò rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn gbogbo nǹkan tẹ́ ẹ ṣàlàyé fún mi pé ó ń ṣe ẹ̀gbọ́n yín èmi náà máa ní láti wá àwọn oògùn tó kájú ẹ̀ tó yẹ pé tán bá lò báyìí ara wọn máa yá ni. ẹ ní sùúrù ẹ ní sùúrù. Ẹ gbé wá. ṣé rí eléyìí méjì láàárọ̀ méjì lálẹ́ so pẹ̀lú àwọn eléyìí gbogbo bẹ́ẹ̀ ṣe máa lò ó wà ń bẹ̀. nǹkan tó ẹ ní sùúrù gbogbo oògùn tó wà ń bẹ̀ yìí 4,120. Agbẹ́ Ọlọ́run àkà tó wà lá. Ṣé ẹ máa lo POS àbí ẹ máa transfer àbí ẹ̀dẹ̀ máa fún mi ní cash? Mo ní cash lọ́wọ́ àmọ́ ẹ wà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ṣé lóògùn kọ́. Ẹ ṣe kọ́kọ́ fún mi lọ́wọ́ tẹ́lẹ̀ yìí. Mo fẹ́ fún yín papọ̀ ni ẹ máa ṣe papọ̀ oògùn kọ́ oògùn kọ́ náà. Wọ́n tún ń wúkọ́. Wúkọ́. Ṣé tó máa ń wúkọ́ yẹn wọ́n máa ń béèrè omi àbí wọ́n á sùn? Omi náà máa ń béèrè omi ni. Omi ni. Mo ń bọ̀. Ó yẹ kí bá mi mú ẹjọ́ ẹ má pẹ́ mo ní ìdí ẹ̀ gidi gan oògùn kọ́. Bàbá ẹ má bínú. Bàbá tó lọ yẹn. Ẹ jẹ́ kí ló ṣe fún mi. Olórí burúkú náà ti gbé mi lóògùn lóògùn 4,100 ti ń sá àdúgbò yẹn ti gbé lóògùn.
Okay, tabali ka ṣe estimate ògùn tó jí gan aṣọ. Àwọn ya tẹ́ bẹ̀rẹ̀ ni. Kò sí wọn bẹ̀. Ṣé bóun náà lélẹ́yìí? Ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká help ara wa náà. Ẹ jọ̀ọ́ èlò ni. Okay, àǹtí. Ó yá ká tẹ̀ sọ̀rọ̀ gangan. 4-5 ló wọ̀. 4-5. Ó yá kò sí wàhálà. Màá sọ. Ẹ máa sọ. Màá sọ sẹ́ẹ̀. 1,500. Ó yẹ jẹ́ ká lọ bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́. Ẹ fara hàn láì ní. Ẹ fara hàn láì ní. Ìyá yìí pọ̀ ju tèmi lọ. Láti rí kíní kan primary care ẹ̀yẹ kan balẹ̀tì yẹn ibẹ̀ náà ni ẹ bèrè Dr. Jare ẹ bèrè Dr. Jare bá ti débẹ̀ ẹ sọ pé látọ̀dọ̀ mi lẹ ti wá. Okay, I will call you back. Màá pè yín padà. All right. Òun jẹ́ sọ fún mi pé kí n lọ rà wáìnà mi ti rà dé ìta. Ìwà kíkà sáfẹ́ lọ bá mi tí ì tiẹ̀ sà. Sà, kí ló ṣẹlẹ̀ gbọ́? Kí ló fa gbogbo àpárá rẹ̀ báyìí? Kí ló ṣe é? Mo mú òkè sà, wà òkè òkè jẹ́ kí n lọ rà sáà mi ti rà dé. Onílé ìgbà yìí. Ó ti gbogbo yẹn dé. Sorry. It's a pity. About 5 minutes ago, yes, I could lose his life. Sister is good. Mo ti rògùn yẹn, mo ti wà òkè sà, mo ti rògùn yẹn. Kí wọ́n ló ṣẹlẹ̀ sà? Sorry. Sister mi, it's okay. Why no cry? No, it's not if you could. That's all right. That's ọkùnrin ni ọkùnrin ni. Hello, come on. Sister mi ṣe kí. No. That's all right. That's okay. Sister mi ọkùnrin. It's okay, my brother. That's all right. That's okay. Wá jókòó. Uncle, ṣé kò sí? Uncle, ṣé kò sí? Ó wà tí ò bá sí ẹ̀yin máa sunkún. Uncle, ẹ dá mi lóhùn. Kò sí kókó bó wà òkè. Ó wà tí ò bá sí ẹ̀yin máa sunkún. Kò sí nǹkan kan ẹ ṣe. Nítorí ìṣòro yín lè ṣe lọ sọ́dọ̀ àfà. Ẹ̀rọ abáfàlẹ̀. Ẹ máa wo nítorí tí yín ni àfà ṣe lọ kúrò nílé tí wọ́n lọ sínú aginjù láti lọ gbàdúrà fún yín. Ọlọ́run ti gbọ́hùn àfà, ogun ayé yín dẹ̀ ti ṣe. Ṣùgbọ́n tí ò bá dá yín lójú, tẹ́ ẹ gbà mí gbọ́. Tí ẹ bá délé, ẹ máa bá ẹ̀gbọ́n yín láyé àti àyè tó dá. Tí ogun ayé yín bá ti ṣẹ́ tán, kẹ́ rí pẹ́yìn àti ẹ̀gbọ́n yín, kẹ́ ẹ dọ́dọ̀ àfà, kẹ́ ẹ dẹ̀ súnmọ́ Ọlọ́run dáadáa.
Ẹ̀mí ṣọpẹ́ súnmọ́ lọ. Wọ́n ní àdánwò láyé, àdánwò láyé, àdánwò ní. Ẹni máa wá sílé ayé tí ó ra dánwò. Ayé ogun ṣètò, lọ́gọ́ ṣe máa tó, lọ́gọ́ ṣe máa tó, lọ́ṣẹ̀ tó. Àdánwò tó máa lẹ̀mí lọ, máa fi bẹ̀rù ó. Má fi bẹ̀rù Olódùmarè bàbá, má fi bẹ̀rù. Kò sí Ọlọ́run mi lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run ní máa tó gbogbo nǹkan padà. Ó sì ti mọ̀ bó ti ṣe ní ẹnì kọ̀ọ̀kan wá. Bí ọ̀bá rí báyìí dákun ta lọ fẹ́ máa bílẹ̀mù rẹ̀. Ọ̀fẹ́ nítàn ni. Kò sẹ́ni tí ó ga láyé tí ò ní níṣòro. Kó o lè nítàn ni kí ló sáwọn èèyàn lẹ́yìn wọ̀la. Wá wò mí dáadáa tó bá yẹ pé mi là á fà rẹ lóòótọ́ tó o sì gbà pọ́lọ́ látara mi. Ọ̀rọ̀ yóò níyànjú. Kí ló dé ní níyànjú? Gbogbo wàhálà àti ìdààmú tó o kó sí pátá yìí lónìí lórí kedere bí ìgbà tí yẹn bá wo fíìmù báyìí Coming to America tó wò láti bẹ̀rẹ̀ dé ẹ́ndì. Tó ti yọ gbogbo bó ṣe ń dààmú tilẹ̀ dídìlé yín ní bó ti lóun orí wọn. Nítorí orí rẹ̀. Òpópó kí máa ṣiṣẹ́ rí kí máa jẹ́jẹ́ yìí rí kí máa jẹ́jẹ́ yìí rí kó ti tó mo kọ́ ó tó fún un lónìí ó tó Olúwa. Marima marima marima. Ọkọ mi. Abímbọ́lá. Abímbọ́lá, a máa jà o. A máa jà o. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń ṣe ìbáyìí? Àtàtà ọmọ tí wà bí tí mò ń dúró díẹ̀ pé ó máa tó dé o. Ṣé mo fojú sọ́nà tí mo fojú sọ́nà pé ó máa tó dé ó máa tó dé? Àwọn ẹ̀ṣọ́ kábíyèsí ló ń fẹsẹ̀ ìgbálẹ̀ kiri látàárọ̀ pé tí kan nù wọ́n ti ń fojú wò mí bí ó lè. Tó bá jẹ́ pé wọ́n ti lọ mú mi wọ́n ti fi mí sínú túbú. Ṣé ìyá àwọn ìlà máa sọ ni? Abímbọ́lá, mi ì fẹ́ràn gbogbo iye òun ṣe yìí o. Mi ì fẹ́ràn gbogbo iye òun ṣe yìí o. Òun jẹ́ kí n máa bínú. Ó dẹ̀ ti mọ̀ pé ìfẹ́ tó lọ́ ara ẹ̀ ní sí ẹni bí wọ́n bá ti rí ẹ báyìí nísìnyí gbogbo tó ń ṣèyàn máa wálẹ̀ ní wọ̀. Ìyá mi àbẹ́ mo rí nǹkan ẹlẹ́kùn ẹ wò fẹ́ sí àyìn oṣù yà sí mẹ́rẹ̀ẹ́dà yín bẹ́ẹ̀ ni. Ni mo ń fún fún ìyá mi mo nífẹ̀ẹ́ tèmi àti olóòmí ta ní síra mo ní ó pọ̀ bu àyà. Ìmọ̀ wí fún wọn ò mọ̀ ni dákun mọ́ bínú ọkọ mi olówó orí mi mọ́ bínú. Sọ́ọ̀rì títí ẹ náà ní í ṣe o. Títí ẹ náà ní í ṣe ọ sáà mọ̀ pé mo gbọ́ fèrè dáadáa kódà kí n mọ̀ sùn báyìí kan jí mi lójú orí mo gbọ́ fèrè. Ọkọ̀ tó jù sórí ilé lọ́sàn-án yìí mo ti gbọ́. Bẹ́ẹ̀ ni mo sì ti jáde ṣùgbọ́n ìyá mi ló ta kú sẹ́nu ọ̀nà wọn ò kú òní. Mo tún ń wí fún wọn mo ní kódà kí mo fẹ́ lọ lè gba nǹkan sáré odò mẹ́ wọ́n ní rárá o ìyìn lè lọ bì kankan kódà mo sọ wọn tí mo ìhọ̀ bòde. Wọ́n bínú rẹ̀ rí. Ìyá òun yìí dùn ó ní ìbéèrè kan tí mo fẹ́ bi ẹ́ o. Ìbéèrè? Béèrè. Ṣé o mọ̀ pé ìfẹ́ mi àti ẹ̀ ìfẹ́ òótọ́ ni? Dáadáa. Àmọ́ ìbéèrè tí mo wá fẹ́ bi ẹ́ ni wípé ibo gangan la fẹ́ fi ìfẹ́ wa yìí orí ẹ̀ ibo la fẹ́ fi sọ. Torí àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní mo kò ó láàpẹrẹ o. Akíntọ́lá dákun ná ìbéèrè tó bí mi ó dáa o kì í ṣe pé kò dáa o ṣùgbọ́n wọ́n bá gbé fún ọ gẹ́gẹ́ bí ìdánwò ṣé ọ̀ ní páàsì rẹ̀ ni ó yọ lé páàsì rẹ̀ bẹ́ẹ̀ ni ó yẹ kó lè wí fún wọn pé ìfẹ́ òótọ́ lèmi náà ní sí o sórí kò sí ibi kankan tá a bá ìfẹ́ wà ìjà bí kìí ṣe ibi rẹ̀ nítorí pé bá a bá gbálé tá a gbá tàbá dákun ibo la máa ń darí gbogbo ẹ̀ sí akàn ní èyí ò ní pé ibi ire mi àti àjọ lóra wa gbó kùjẹ́ báyìí tí ò sí nǹkan kan tí ò ṣe wá á bímọ á bí ọkùnrin àbòbìn á bí sùn á tún bí wàlẹ̀. sọ dá ọ lójú. ó dá lójú sádà bẹ́ẹ̀ ni
Olólùfẹ́ mi. Bí mo mọ̀ bí mọ̀ èyí wọn ò bá mi lásìkò yìí rárá ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọ mọ̀ wípé ojú tó ti régúngún tó ti rọ́rọ̀ irú ojú bẹ́ẹ̀ ti rí nǹkan n tójú mi rí lónìí ẹnu yà mí torí n ò lérò pé mo tiẹ̀ lè ṣalábàápàdé irú ẹ̀ mo rí olólùfẹ́ méjì tí wọ́n ti ń bára wọn ṣeré ìfẹ́ fún odidi ọdún 8 ṣàdédé lọkùnrin náà dìde ló sì bayé ọmọbìnrin náà jẹ́ ó mú un dàgbà mi ìfẹ́ tán ó wá lóhun ò ṣe mọ́ Akíntọ́lá èyí bà mí lẹ́rù ìyóò ló wá jẹ́ kí n pinnu fúnra mi wípé ìrìn àjò ìfẹ́ mi àti ẹ̀ yìí ibí ni ó kù bẹ́ẹ̀ ni torí mo ti fi gígùn. Abímbọ́lá kí ni ó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ bá tiẹ̀ ṣì bù mí gbóná ó wá fi gígùn fẹ́ wá fẹ́ tí ò ń ṣe fẹ́ àná tí ò ń ṣe tìjẹta. Akíntọ́lá kí ló dé tó ṣe léyìí fún mi ṣé bá wàdà lásán lèmi ń bọ̀ ṣe tó bá tiẹ̀ wá jẹ́ kó rí bẹ́ẹ̀ náà ẹ bá ọkùnrin ni ọ́ ẹbí wo ló yẹ kó o sọ̀rọ̀ kó o ṣàlàyé ẹnu rẹ ọwọ́ àtòmí lójú pẹ́ẹ́pẹ́ẹ́ tó o sì mọ̀ Akíntọ́lá tó o mọ̀ ọmọ pàdé ń bẹ lẹ́rìn mi rẹ wípé ìnífọjọ́ kò gbomijé lójú rẹ lọ́kùn èyí tó wá ń ṣe èyí kọ́ Akíntọ́lá ṣé ń tó wá ṣe ìdá. Adéjàre ẹkún kó lọ́rọ̀ rẹ kàn Ọlọ́run ní farapamọ́ di oríyá kò sì ní fọwọ́ lẹ́yìn lórí ọ̀rọ̀ rẹ kọ́mọ́ bá fọwọ́ lẹ́yìn lórí ọ̀rọ̀ rẹ lọ́jọ́ kémi àti ó mara sọ́wárí gbogbo tó mú pátá yóò dòun gbàgbé láìpẹ́ láì jìnnà náà ni ìwọ fọkànbalẹ̀ kò sí tí kò Ọlọ́run ọ̀ka ní tí báyìí òní ká kò ní dá ni ọba tó dá sánmọ̀ tí omi gangan gbé dúró tí sì rántí ra ṣé yọ wà rántí ìwọ tìtọ́ dáláwòrán rẹ̀ ni Déjàre elétò lọ́lọ́run ọba olùkọ̀tàn tó kọ̀tàn ilé ayé kálukú ẹnìkan máa pé I'm the casting Ọlọ́run ní casting pé ẹni tí ó wà bí ni tí ó máa ṣe rèé Ọlọ́run ní òun kan tó wọn náà ní pm production manager lọ́lọ́run yóò ṣe schedule kálukú ẹni tí ó lówó láàárọ̀ ẹni tí ó lówó lọ́sàn-án òun náà ní ọba yìí náà táwọn òun náà tó ń director a ní bó ṣe tọ̀rí ìwé ìdẹ́bí tó ń lọ ọ̀nà tó gbé gbà rí ẹ̀yìn kẹ́ bá ló na bóòmù sí èèyàn tí wọ́n fi ń gbọ́ irọ́ nínú Ọlọ́run nìkan ní gbọ́ gbogbo ọ̀rọ̀ pátá bọ́ bá lọ́mọ búùmù náà bọ́ bá na búùmù ìṣẹ́lédè mi máa wọ́kàn náà ni ò ní gbọ́n tí wí abọ́kọ̀ sí tọ́lọ́wọ̀n ọgbọ́nú èdè ẹ̀dá kọ̀tà wájú òpó nẹ̀ lẹ́yìn jalla jalalu Déjàre wọn ló dayọ ìjú òkú sí bọ́ àṣẹ. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ olú Adéjàre tó jẹ́ mẹ́ta kí ló ṣẹlẹ̀. Adúpẹ́ fọlọ́run. Ìyẹn ni pé ìyá kan náà ló bí wa ti pamílẹ́rìn.
The same father, the same mother. The same father, the same mother. Wow. Very small word. Láyé kéré o. Kí ló wá ń ṣe bí tí mo ti gbé yẹn? Mo lọ rí àbúrò popsi mi ni. Àbúrò popsi. Ó ní kí wọ́n rà wọ́n. So nígbà tí mo lè dé bẹ́ẹ̀ mi bá wọn. So mo wá way forward mo ṣe máa dídé padà. Mo lọ pàdé wọn. Kí ló wá ṣẹlẹ̀? Pamílẹ̀ ni ọgbọ́n ibo ló wà wọ́n yẹn sí. Wọ́n wà lọ hospital, wọ́n ní accident. Hospital. Ara ó tiẹ̀ ti yá. Bọ́ sí máa discharge wọn náà ni mo lóko. Owó yẹn náà ni mo wá ń gbà láti rí. Owó yẹn ló wá. So bí ẹ̀ là ń sọ̀rọ̀ gbà rẹ̀? 23,000. 23,000 naira là ń sọ̀rọ̀ gbà ẹ̀. Ká ní 23,000 naira ni nǹkan ìkéré ni àgbọ̀ ọlọ́run gbé yẹn. Ṣùtì yẹn kí n tó ètò àtọ́kọ̀ ní mọ́tò yìí máa sọ̀tì ẹ̀ nìyẹn. Ṣùtì yẹn ṣé mi máa dùn. Ọlọ́run á ṣe yẹn. Nǹkan tó ṣe ẹ̀ ni pé a máa jọ dé hospital yẹn báyìí. Ṣùtì yẹn máa lọ check ẹ̀. Ká wọ sọ àlè máa lè clear gbogbo bills tó bá kú náà. Ṣùtì yẹn máa dẹ̀ establish àwọn náà táwọn bá ti wà okay. Ṣùtì yẹn máa establish wọn náà. Ó wà very important. Ṣùtì yẹn àti wọn náà máa establish wọn náà. Ṣùtì yẹn tó wà lẹ́ni pé ẹ̀fẹ́ ní gbẹ́bẹ́rẹ́ lọ school sí ni school nǹkan ìkéré ni. Ṣùtì yẹn mo lè kéré báyìí o. Ṣùtì yẹn bọ̀tà gbọ́ ọlọ́run gbé owó wà lọ́wọ́ mi. Mi ì lè parọ́ fún ẹ. Ẹ ṣe sá, ẹ ṣe sá. Káyìn náà àwọn Adéjàre ìwọ ni ẹ ṣe sá ìwọ ni kí ló ń jẹ́ sá. Ọ̀rẹ́ mi ní ẹ̀ ṣó ti gbàgbé ni ó ti pẹ́ ẹ̀ tó bá déyàn ní ìyàn ní pé kí ló ń ṣe Adéjàre. Ṣe ọ̀rẹ́ mi. Yàrá ṣẹlẹ̀ ṣe ti yẹ láti ó ti pẹ́ jẹ́ wọ́n náà mọ̀ náà nǹkan tó ṣe ló ń jẹ́ ṣe ti yẹ òun bẹ́ẹ̀ jẹ́ báyìí sìn ṣe ti yẹ lágbọ̀n ọlọ́run everything was soft. Ìyá mi, màmá mi, ọwọ́ tó bá ṣẹ́gun sí ṣóun ló máa jọ bẹ̀rẹ̀ ló máa dúró jọ bẹ̀rẹ̀ robo jọmọjọmọ dúró.